máa lẹ́rọ ń jẹ. Ewé ọ̀tẹ̀ tó dára lójú máa lẹ́rọ ń jẹ. Tẹ̀tẹ̀ ọ̀pọ̀pọ̀ lójú lẹ́tẹ̀ kòkòrò. Tẹ̀tẹ̀ ọ̀pọ̀pọ̀ láyé jẹ́sẹ̀ wo jẹ́sẹ̀ dágbére. Ológo láyé lẹ́kọ̀ọ́ náà tètè náà. Ọ̀sán tó kọ́ ní kòkòrò ń bọ̀. Bẹ́ẹ̀ ni o, bẹ́ẹ̀ ni. Gbọ́ o. Ṣé ti gbọ́? Ìyábọ̀ ṣó ń gbọ́? Ìyábọ̀ mi Òjó. Àtúbọ̀ bá mi túbọ̀ wo èyí fẹ́ni tí ò yé. Màá bá yín túmọ̀ ẹ̀ ẹ ṣé bàá mi Orlando West. Ó yẹ. Ẹni bá bẹ ja ọ̀rọ̀ pé bá mi sọ fún pé má ṣe rú ẹ o. Ṣé gbọ́? Ọjọ́ bá wọ́n ní awẹ́wẹ́ àkókò lọ. Ṣé ń gbọ́? Àwọn ṣàlàlẹ̀ wọ́n ní awẹ́wẹ́ òyòyè. Ṣé ń gbọ́? Ewé mi bẹ́ lẹ́gbọ̀n yóò ta. Ewé tó ń bẹ́ lábẹ́ yóò bá. Bẹ́ẹ̀ ni. Ẹni bá bẹ wẹ́ àkókò ẹni ó múra sílẹ̀. Òótọ́ ni o. Ṣé ń gbọ́? Ọkùnrin lẹ́jọ́. Láyé ọ̀ ọ̀la ṣe yíyọ̀ o. Ẹ̀yin tèmi, ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu olórí wa yìí o. King Atáyéṣe Orlando. Àwọn ló kọ orin yìí. Mo lérò wípé Ọlọ́run ò ní jẹ́ kó orin yìí kó wọ copyright fún mi. Torí ìgbà tí mo gbọ́ orin yẹn, ọ̀tọ̀ lẹni tí King Atáyéṣe Orlando kọ orin yìí fún. Lórí ẹ̀rọ ayélujára, ó wà ní TikTok káàkiri. Ó kọ orin yìí fún Kwaan Alhaji Wasiu Ayinde. Àwọn ni King Atáyéṣe kọ orin yìí fún nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nípa ti ọkọ̀ òfurufú. Àmọ́ ìgbà tí mo wá gbọ́ orin yẹn díẹ̀ ó bá, kì í ṣe pé kò bá ọ̀rọ̀ yẹn lọ, ó bá mu dáadáa. Àmọ́ ó tún wá bá olólùfẹ́ wa yìí, Ìyábọ̀ Òjó, orin yẹn tún wá bá wí dáradára. Orin yẹn tún bá wí gan-an gidi. Òun ni mo fi gbé orin yẹn kọ́kọ́ bẹ̀rẹ̀. Ṣé mọ̀ pé èmi náà máa ń kọ orin ti tèmi. Àmọ́ ara ìgbéga náà tí a lè máa gbé àwọn olórin wa ga náà nìyẹn. Fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ fẹ́ gbọ́ dáadáa, tẹ́ ẹ nífẹ̀ẹ́ láti máa gbọ́ orin yẹn, ẹ lọ sórí TikTok ẹ rí níbẹ̀. Bẹ́ẹ̀ ni King Atáyéṣe Orlando ló kọ. Ẹ wò ó, ẹ̀yin tèmi, ẹ yẹ kí n fara jókòó dáadáa. Mo ti kọ́kọ́ ṣe fídíò kan ní àná, ni mo ṣe parí ẹ̀ ni mo tún ṣe eléyìí lórí ìkànnì yìí náà ni. Ẹ wò ó ní ká jọ̀wọ́ ká bá òun túmọ̀ orin yẹn dáadáa. Ẹni bá ní Ìyábọ̀ Òjó lẹ́ẹ̀kan sí, ẹ ti bá mi share ètò yìí, kẹ́ tún bá mi share ẹ̀ sí. Kẹ́ ẹ gbọ́ àlàyé orin yẹn, torí tó bá gbọ́ ní ọ̀dọ̀ King Atáyéṣe Orlando, ó lè má yé dáadáa. Àmọ́ ní èdè ti Yorùbá Èkìtì tèmi, mo máa ṣàlàyé díẹ̀ nínú rẹ̀. Ẹ wá rí wípé mo kọ àkọlé ètò mi yìí wípé ìjà ìlara kò tán bọ̀rọ̀, à ń jù wọ́n kò ṣeé wí lẹ́jọ́. Àkọlé ètò mi yẹn tí mo ti fẹ́ fi ṣe tẹ́lẹ̀ ni. Àmọ́ mi kàn tiẹ̀ mọ̀ pé ìkankan dá mi dúró tí mi ò kàn tiẹ̀ kọbi ara sí. Ìgbà tí mo wá rí orin yìí ni mo wá sọ pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lọ́jọ́ yìí, ó yẹ kí n wá sọ. Ó ní ọ̀pọ̀lọ́ ń yan lójú ẹlẹ́gùúsí. Kí lẹlẹ́gùúsí fẹ́ fi ọ̀pọ̀lọ́ ṣe? Á yí máta nì. Bẹ́ẹ̀ ni. À ń jù wọ́n lọ, ó ní kò ṣeé wí lẹ́jọ́. Bẹ́ẹ̀ ni, ìjà ìlara kò tán bọ̀rọ̀. Ó dẹ̀ tún wá sọ nínú orin yẹn wípé ó ní à ń jù wọ́n yẹn, òun lorúkọ ogun gangan. Ó wá fi parí rẹ̀, ó ní abiyamọ lọ̀tá àgàn. Àmọ́ ṣáájú ibẹ̀ yẹn, ó wá sọ ọ̀rọ̀ kan wípé tí ọ̀rọ̀ bá ń ṣẹlẹ̀, tí ogun bá dé, kéèyàn kó fi gbígbọ́ ṣe aláìgbọ́. Ìyábọ̀ Òjó, orin yìí ìwọ ló bá wí. Ó ní kó o fi gbígbọ́ ṣe aláìgbọ́. Ó ní torí ológo òun láyé ń lẹ̀kùn mọ́. Ó ní ọsàn tó pọ́n, òun ni kòkòrò ń wọ̀ o. Ó ní kó gbọ́ bí aláìgbọ́.
la fi ń ṣẹ́ ogun. Ṣé ń gbọ́? Ó nítorí à ń jù wọ́n kò ṣeé wí lẹ́jọ́ lórúkọ ogun o. Bẹ́ẹ̀ náà ni ìjà ìlara kò tọ́ bọ̀rọ̀. Ó ní abiyamọ lọ̀tá àgàn, ẹni ṣiṣẹ́ òun lọ̀tá ọ̀lẹ. Bẹ́ẹ̀ ni. Ó ní ó tún fi bẹ̀rẹ̀ orin yẹn náà ni wípé ọ̀pọ̀lọ́ ń yan lójú ẹlẹ́gùúsí. Mo sọ ní àìmọye ìgbà báyìí. Ìyábọ̀, ìtumọ̀ orin yẹn nìyẹn o. Nínú gbogbo ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yí ẹ̀yin tèmi, ìjà ìlara òun làwọn èèyàn bá Ìyábọ̀ jà. Bẹ́ẹ̀ ni, ìjà ìlara òun làwọn èèyàn bá Ìyábọ̀ jà. Lóòótọ́ àwọn tó fi justice for ọmọ wa Mohbad tó fi kẹ́wọ́ ọ̀tọ̀. Ìjà tí òun àti Sanjorin, ìjà tiẹ̀ ọ̀tọ̀. Kẹ́mi Olúnlọ́yọ̀, ìjà tiẹ̀ ọ̀tọ̀. Ṣé wá rí àwọn tí mo dárúkọ wọ̀nyí, wọ́n ń ṣiṣẹ́ tiwọn lórí ẹ̀rọ ayélujára ni. Amúlùúdùn ni gbogbo wọn. Bí Lizzy Anjorin bó ṣe bá Ìyábọ̀ jà tó, bó ṣe ṣépè tó, kò dé inú ẹ̀, ọ̀rọ̀ orí àwọn lásán ni. Ọjà náà ń tà. Bẹ́ẹ̀ ni. Wọ́n ní VDM tó gbé síta lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, iṣẹ́ tiẹ̀ ló ń ṣe. Iṣẹ́ tiẹ̀ ló ń ṣe. Ṣé wá rí nǹkan tí ogun yìí fi pọ̀jù fún Ìyábọ̀, ṣé ẹ mọ̀ ẹ̀yin tèmi? Òun ni wípé látàrí àwọn ọ̀rọ̀ tí àwọn ẹni yìí ń sọ pẹ̀lú ìgbéyàwó tó ṣe fún ọmọ rẹ̀ Priscilla, bó ṣe ṣe yẹn, tó ṣe é lóríṣiríṣi ọ̀nà tó pọ̀ gan, tó yẹ pé a lè má tí ì rírú ẹ̀ rí o. Bẹ́ẹ̀ ni. Ó dẹ̀ lè ti lè wà kó má sí lórí ẹ̀rọ ayélujára. Ọ̀rọ̀ yìí ó bí àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nínú. Bẹ́ẹ̀ ni. Òun ni orin tí arákùnrin yẹn kọ tó fi bá Ìyábọ̀ wípé gbogbo ẹ̀, àwọn ènìyàn wọ̀nyí wọ́n kó sí abẹ́ nǹkan tí àwọn VDM wọ̀nyẹn tó ń sọ. Gbogbo àwọn tí àwọn blogger wọ̀nyẹn tó ń ṣe yẹn, àwọn èèyàn míì wá kó sí abẹ́ rẹ̀ láti túbọ̀ máa fún wọn lọ́wọ́ kán máa rìn ṣó, máa jó lọ mò ń wẹ̀yìn rẹ̀. Àwọn náà nìyí tó bá, ó dàbí ìgbà tí àwa ń gbèjà olórí Naomi lọ́jọ́ yẹn. Mo ní ṣé experience làwọn olóyìnbó ń pè é, mo ní. Ṣé rí àwọn tínú ti ń bí sí àwọn wọ̀nyẹn, mo mọ nǹkan tó wá máa ń sọ fún mi. Àwọn tínú bí náà sí olórí Naomi tó yẹ pé wọ́n fẹ́ fi ọ̀rọ̀ yẹn, wọ́n tó fẹ́ bí bàjà, wọ́n á lọ bá SMC. Gbogbo ìrírí yìí làwa ti rírí. Ṣé rí gbogbo àwọn tó ń sọ̀rọ̀ pé wọ́n wú oríṣiríṣi nǹkan tó ti ṣẹlẹ̀, ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà síta yẹn, nǹkan kan tó wà ń bẹ̀ yẹn, ọ̀rọ̀ wọ̀nyẹn kọ́ ni ìṣòro tí tó kọjú sí Ìyábọ̀ Òjó. Ìjà ìlara, wọ́n ṣe ìlara Ìyábọ̀ Òjó. Lóòótọ́ ta ni Ìyábọ̀ Òjó? Ìyábọ̀ Òjó jẹ́ ẹnìkan tí ẹnu ẹ̀ kò kì í dúró. Bẹ́ẹ̀ ni. Ẹ̀bi tí Ìyábọ̀ Òjó ní nípa gbogbo ọ̀rọ̀ wọ̀nyí òun ni wípé yára gbọ́rọ̀, lọ́ra láti fèsì. Ìyábọ̀ Òjó ó máa ń yára gbọ́rọ̀, ó dẹ̀ ń yára láti fèsì. Kò kì í fara balẹ̀ kó tó fèsì ọ̀rọ̀. Torí wọ́n dẹ̀ ti ní ara wọn sínú, tó bá ti ní ara wọn sínú bẹ́ẹ̀ yẹn, tí nǹkan kékeré bá ti ṣẹlẹ̀, wọn kì í rántí ọjọ́ ọ̀la. Wọ́n á bọ́ síta, wọ́n á sọ̀rọ̀. Látàrí wípé wọ́n ti fipá bá òun lò pọ̀ ní kékeré lẹ́ẹ̀mẹ́ta, tóun fi ń gbèjà àwọn tó fi bá lò pọ̀. Òun ló fà á tó fi kọjá ààyè ẹ̀, tó fi dá sí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà. Látàrí wípé òun dá nìkan tọ́ ọmọ, kò yẹ kí Liam kó pàdánù bàbá, kó tún wá pàdánù ìyá. Òun ló fa nǹkan tí Ìyábọ̀ tó fi sátẹ̀lé Wùmí. Kò ń ṣe pé kò mú kódó ọ̀rọ̀. Nǹkan tó ọmọ kékeré yẹn, òun ni Ìyábọ̀ Òjó, òun ló ń lé. Àmọ́ mi fẹ́ sọ ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọmọ yẹn lénìí àti àwọn míì lénìí. Ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ sọ ni wípé ìjà ìlara òun ni nọ́mbà Ìyábọ̀ Òjó jà. Ẹ wá rí wípé ọ̀pọ̀lọpọ̀ ló ti wá dìde tó ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. A tẹ̀ gbọ́ wípé ogun yìí, wípé bí ogun yìí bó ṣe ń jà ní ilẹ̀ Nàìjíríà yìí pé ó tún ní ọwọ́ kan ìkà nínú láti ìlú Tanzania wá. Wípé ẹnìkan gangan
tó wà ní ipò bí ọmọ ọkọ ẹ̀ yẹn bí Juma Juice yẹn tó wà nílùú wọn lọ́hùn náà pé òun náà pé ó ń ṣe ìlara ọmọkùnrin yẹn pé ẹnu iṣẹ́ ló bá òun. Wọ́n dárúkọ ẹni yẹn o, èmi ò tiẹ̀ wá rántí orúkọ gẹ́gẹ́ bó tún ṣe fún mi ní ọ̀rọ̀ yẹn tó tún sọ ọ̀rọ̀ yẹn fún mi pé nǹkan báyìí ó tún wà lára nǹkan tó fa wàhálà tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí, pé ó tún ní ọwọ́ kan ìkà nínú nílùú Tanzania, pé ẹni yẹn ó wà lọ́hùn tó rí mọ̀ wípé ọmọkùnrin yẹn ojú nǹkan ló ṣe máa gbé rí, kò lè ga jù ú lọ, ibẹ̀ ló bá ẹnu ẹ̀ ló bá wọn. Lóòótọ́ Ìyábọ̀ Òjó gbogbo nǹkan tó ṣe síta, bó ṣe lọ sí Canada, bó ṣe gbéra ẹ̀ síta, bó ṣe ń ṣe gbá, kò sí nǹkan tó burú níbẹ̀. Ṣebí tí mo bá mu tíì ní bíbáyìí inú mi lè dùn kí n sọ pé ẹ̀yin tèmi ibi báyìí mo wà lẹ́yìn ní mò ń mu tíì o, ṣùgbọ́n kì í ṣe àṣejù. Kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ lójú tèmi. Wípé ọmọ rẹ̀ ó gbé oyún síta, ó lóun ṣe baby shower náà pé ó ṣe baby shower, ó ń fi oyún ẹ̀wọ̀n. Kò sí nǹkan tá a fẹ́ ṣe sí, gbogbo ọmọ ayé òde òní ló ń ṣe. Olólùfẹ́ mi kan, mo forúkọ bò wọ́n láṣìírí nígbà tèmi pẹ̀lú ẹ̀ ń sọ ọ̀rọ̀ yẹn. Ó wá ní ìgbà tí mo bí àwọn ọmọ mi pé ṣé bèmi náà ṣe gbóyún síta nìyẹn. Mo wá ní aṣọ ìgbà là ń dá fún gbà, tó wáyé pé wọ́n ń ṣerú ẹ̀ ní ìgbà yẹn ni màá gbé síta. Mo ní ṣebí èmi ni ṣé èmi lọkọ mi ti ń ra nǹkan fún mi ni, tínú mi kàn tẹ̀ tún dùn lọ́jọ́ yẹn wípé eléyìí jẹ́ kí n fi hàn, tí mo rí pé kì í ṣe nǹkan burúkú, mo tún gbé sórí ayélujára, ẹ wo bí baálé mi ṣe gbé mi lọ. Ṣebí mo ti gbà tí mo kọ́kọ́ máa gba driving license, mo sọ fún olólùfẹ́ mi yẹn ìwé tó fi ń wa mọ́tò nílùú òyìnbó ní nǹkan bí 25 years ago. Mo sọ fún, mo ní ọkọ mi gbé mi lọ síbi tán ti ta mọ́tò kí n nawọ́ sí eléyìí tó wù mí ni. Ọmọ mi Dike Ayọ̀dèjì Ògúndọlà nílùú Italy ó lè jẹ́rìí sí, bẹ́ẹ̀ ni ó ṣojú ẹ̀. Bẹ́ẹ̀ ni mo ní tó wáyé pé ayé ìsìn ní tá wà lórí ayélujára, ẹ wò ó, màá ya fọ́tò, màá ya fídíò, màá fi hàn. Mo ní ṣùgbọ́n ká ṣe níwọ̀nba, ká má ṣe láṣejù ni. Ẹ̀yin tèmi ẹ máa farabalẹ̀ lénìí o, mo dẹ̀ fẹ́ kẹ́ wo ètò mi láti ìbẹ̀rẹ̀ títí dé òpin, ó lè tó 30 ìṣẹ́jú. Mi ìfẹ́ mú kan mọ́kan ló jẹ́ kí n fi ṣe live, àbí kò yé yín? Torí mo jẹ́ ẹnìkan tó yẹ pé n bá ti sọ̀rọ̀ tó bá ti lọ ó lọ nìyẹn, Ọlọ́run má yẹ ká ṣì sọ. tó òun ló jẹ́ kí n sọ wípé kò sí nǹkan tó burú nínú gbogbo nǹkan tí ṣe, àmọ́ eléyìí tèmi ò faramọ́ níbẹ̀ ni wípé kí ènìyàn kó má tí ì bí ọmọ kó máa gbé gbogbo nǹkan wọ̀nyẹn síta. Èmi dẹ̀ mọ̀ ní ọkàn ti tèmi wípé Priscilla ó ti bí ọmọ, àmọ́ ó ní ìdí tí a ti fi rí ọmọ yẹn. Mo dẹ̀ mọ ìdí yẹn, ṣùgbọ́n kì í ṣe ní ẹ yẹ ká rí ọmọ náà ká tó wá máa sọ̀rọ̀. Mo kàn yan bẹ́ẹ̀ yẹn kí n lè rán yín létí ní ìgbà tán bá ti gbé ọmọ wá, ṣó ti yé yín. Tí ò bá dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ náà, àmọ́ ìròyìn tó kan èmi lọ́wọ́, kò sẹ́ni tó ń ṣerú ẹ̀. Ó lè jẹ́ òótọ́, ó lè má jẹ́ òótọ́, torí mi ò bá wọn sí ní Tanzania, mi ò dẹ̀ bá wọn sí ní Canada, àwa kàn ń gbọ́ náà ni. Àmọ́ mi ì fẹ́ tú iṣu dé ìkòkò ìsàlẹ̀ báyìí torí wọn ò fi rán mi bẹ́ẹ̀. Nǹkan tó wá ṣẹlẹ̀ nìyẹn wípé wọn ò tí ì bímọ, wọ́n ti ń foyún hàn. Ṣé òun nìkan náà ni? Ó ṣègbéyàwó, bó ṣègbéyàwó, bó ṣe gbogbo ẹ̀, bó ṣe ń gbé hàn gbogbo ẹ̀, kì í ṣe gbogbo ènìyàn nínú rẹ̀ dùn sí i. Ìtumọ̀ orin Atáyéṣe nìyẹn. Bẹ́ẹ̀ ni wípé ológo láyé máa ń bájà. Èyí ló yẹ kí Ìyábọ̀ Òjó kó rọra ṣe. Mo tún sọ lẹ́ẹ̀kan, à ń jù wọ́n lọ kò mọ̀ ṣe é wí lẹ́jọ́. Bẹ́ẹ̀ ni o, à ń jù wọ́n lọ kò ṣe é wí lẹ́jọ́ o. Bẹ́ẹ̀ ni. Ṣé rí ìtumọ̀ ogun tí wọ́n bá Ìyábọ̀ jà yìí? Ẹ yẹ kí n ṣe àlàyé àpẹẹrẹ kan. Ní ìgbà kan, arábìnrin kan wà, ó ní ọmọ ọkùnrin tó fẹ́ ṣègbéyàwó. Ọmọ ọkùnrin yẹn, ẹni tí mo mọ̀ dáadáa ni ò ní ìlú Italy ni o. Mi ì fẹ́ dárúkọ wọn torí wọ́n sọ pé ká bá máa fi ará ilé wa, ká bá máa ẹnìkan ṣe ètò kan lọ́jọ́ yẹn pé ká má máa gbé ará ilé wa síta torí èní kan torí ọ̀la. Kò
kò ní jẹ́ kí n dárúkọ, bẹ̀tẹ̀ ẹni mímọ̀ mi ni wọ́n dáadáa. Bàbá obìnrin yìí ó ní ọmọ, àwọn ẹbí kìíní, àwọn ẹbí ọkọ, àwọn ẹbí ìyàwó. Ọmọkùnrin yìí ó ti kọ́kọ́ ń fẹ́ ọmọbìnrin kan tẹ́lẹ̀ tó ríra wọn bí ẹbí tó máa ń ṣe tán ń ṣe. Àmọ́ ọmọbìnrin yẹn ó wá jẹ́ ẹni tí ọmọkùnrin ti ọ̀rẹ́ mi ní ẹni yẹn o, tí ọmọ ọ̀rẹ́ mi yẹn kò ní ìfẹ́ sí. Ó nítorí ó yájú sí àbúrò ọkọ ọ̀rẹ́ mi yẹn. Ó ní sọ bó ṣe yájú sí, ó wá ní ẹni tó lè ṣerú yẹn sí ọkọ ẹ̀gbọ́n òun, ìyẹn ọmọkùnrin yẹn, wípé kí ló máa ṣe sí ẹ̀gbọ́n òun gangan fúnra ara ẹ̀. Àti àwọn ìwà míì bí ìwà gídí èmi ni mo wà ńbẹ̀, torí pé ọmọbìnrin yẹn ó ti kọ́kọ́ dé ìlú òyìnbó ṣáájú ọmọ ọ̀rẹ́ mi yẹn. Ó ti mọ mọ́tò wà, ó ti mọ gbogbo nǹkan ṣe ṣáájú ọkùnrin yẹn. Ó wá ṣapá belé, ìyẹn wá lòun ò fẹ́ mọ́. Ọ̀rẹ́ mi yẹn tún wá ní sister in-law kan, ṣé sister in-law náà ń pè é? Ẹ má bínú, mo máa sọ òyìnbó díẹ̀ lénìí. Ó tún wá ní sister in-law kan bí àbúrò, bí ìyàwó ẹ̀gbọ́n àdúgbò. Bí ẹ̀gbọ́n ni arákùnrin yẹn jẹ́ sí ìyàwó máa, wọ́n tún jọ ń ṣe ọ̀rẹ́. Wọ́n ń ṣe ọ̀rẹ́, wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ ara wọn. Ọmọ ọ̀rẹ́ mi yẹn ó wá lọ ní ọmọbìnrin kan míì tó wá rí tó fẹ́ fẹ́. Bó ṣe wá lọ rí ọmọkùnrin míì tó fẹ́, obìnrin míì tó fẹ́ fẹ́ yẹn, bàbá ọmọkùnrin yẹn ó ti ṣẹ ọ̀rẹ́ mi yẹn, torí bùjẹbùdànù ni ọkùnrin yẹn. Ní ọjọ́ kan ó ń fún àwọn èèyàn lówó, owó ti wá tán. Bó ṣe òun ò sí níbẹ̀ nígbà tó ń fún àwọn èèyàn lówó, bó ṣe wá gbọ́ ó wá sá lọ pé owó ti tòun dà. Máa yẹn kò pè yín, máa yẹn ọkùnrin yẹn kò wá fún ní owó. Ó ní àǹtí kò sówó mọ́. Àtijọ́ yẹn nínú ti ń bí sí arákùnrin yẹn. Ó tún wá mí ìbínú tó bí sí arákùnrin yẹn àti ìbínú tó bí sí ọ̀rẹ́ mi yẹn, ó wá di méjì. Ọmọ arákùnrin yẹn àti ọmọ ọ̀rẹ́ mi yẹn, àwọn méjèèjì wá fẹ́ fẹ́ra. Ọmọ bí kò fẹ́ ọmọ bí mọ́, àmọ́ ọmọ ti bí yẹn ó jẹ́ kọ́sítọ́mà oníbàárà ẹ̀ tó máa ń ṣerun lọ́wọ́ ẹ̀. Ìyẹn tí ìyẹn bá ti débẹ̀, á wá máa dárúkọ ọmọkùnrin yẹn pé òun ni ọkọ, òun ni boyfriend òun, ọ̀rẹ́ òun ọkùnrin tóun fẹ́ fẹ́ ní ìgbà yẹn. Ìgbà tó wá yá, ọmọbìnrin yẹn ní pé wọn ò fẹ́ra mọ́. Ó wá gbọ́ pé ó fẹ́ ọmọ arákùnrin tí inú ti ń bí sí yẹn. Ìgbà tí wọ́n wá fẹ́ ara wọn, tí wọ́n fẹ́ ara wọn, ó wá ní kán gbé àkàrà òyìnbó fóun kóun ṣe. Àwọn wọ̀nyẹn ò dẹ̀ mọ̀, wọ́n ti bá gbé fún ẹlòmíràn. Ṣùgbọ́n kò sọ fún àwọn ọmọ yẹn, ó sọ fún ẹ̀gbọ́n, ó sọ fún ọ̀rẹ́ rẹ̀ yẹn pé kó bá òun sọ fún ọmọ. Ìgbà tí ọ̀rẹ́ mi yẹn wá sọ fún ọmọ rẹ̀ àti àfẹ́sọ̀nà ọmọ rẹ̀ tó fẹ́ ṣègbéyàwó, wọ́n ní wọ́n ti gbé fẹ́ lòmíràn. Ó wá fẹ́ kán gbà á padà lọ́wọ́ ẹ̀, kò ṣeé ṣe mọ́, wọ́n ní wọ́n ti fún lówó, kò dà bẹ́ẹ̀. Inú wa bì. Ibi tí mo wá lọ ni wípé ó wá bẹ̀rẹ̀ sí ní bá ọ̀rẹ́ mi yẹn jà, wípé kò yẹ kó gbà kí ọmọ òun kó fẹ́ ọmọ irú ọkùnrin bẹ́ẹ̀ yẹn. Wípé ọ̀rẹ́ mi yẹn ni ò jẹ́ kí ọmọ yìí kó fẹ́ ọmọ obìnrin ti ọjọ́ yẹn oníbàárà ẹ̀ yẹn. Ọ̀rẹ́ mi yẹn wá sọ pé kí ni tòun níbẹ̀, kò gbà o. Ọ̀rẹ́ mi yẹn ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀, kò gbà o. Nítorí fún kí ni, inú ti ń bí sí arákùnrin tó kò fẹ́ kí ọmọ ọ̀rẹ́ rẹ̀ yẹn tó tún jẹ́ ọ̀rẹ́ rẹ̀, kò fẹ́ kó fẹ́ ọmọ ọkùnrin yẹn. Ìgbà tó wá yá, ṣé mọ̀ pé ìbínú arábìnrin yìí ó di méjì. Ṣé mọ̀ wípé ó wá ń bá ọ̀rẹ́ mi yẹn jà, inú wá ń bí sí ọ̀rẹ́ mi yẹn. Kò dẹ̀ nífẹ̀ẹ́ sí bàbá ìyàwó yẹn tán fẹ́ fẹ́. Ó wá bẹ̀rẹ̀ sí ní bínú, ó bẹ̀rẹ̀ sí ní jà. Ó ja ìjà yìí tó jẹ́ wípé ó fẹ́ẹ̀ dójú ti ọ̀rẹ́ mi yẹn ní ọjọ́ ìgbéyàwó yẹn, torí òun ló kọ́kọ́ fẹ́ lọ bá máṣọ. Ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló dójú tì kó tó di wípé ọ̀rẹ́ mi yẹn ó wá lọ bá òun àti ìyàwó bàbá òun àti ìyàwó ọmọbìnrin yẹn náà ṣẹ̀ wá lọ tán lọ mú aṣọ yẹn wá ní Ọ́srà. Ó fẹ́ẹ̀ dójú tì. Ó wá tó lọ gbẹ̀yìn lọ bá ẹni tí ò nífẹ̀ẹ́ ọmọkùnrin yẹn o, kò fẹ́ kí wọ́n fẹ́ ọmọkùnrin. Ó tún wá lọ gbẹ̀yìn bá ìyàwó bàbá ọmọ yẹn wípé àwọn tó fẹ́ bá ọ̀rẹ́ mi yẹn raṣọ kán wá bá òun raṣọ. Kò sí gbogbo ọ̀nà tí ò gbà kó fi dójú ti ọ̀rẹ́ mi yẹn. Kò sí nǹkan tí ò sọ tán.
ó ní kò lówó, ó ní kò ní nǹkan kan, ó ní igbá, ó ní ṣe oríṣiríṣi kan tó bẹ̀rẹ̀ sí ní sọ káàkiri. Ó tún gbé ko ọ̀rẹ́ mi yẹn lójú. Ṣé ẹ mọ̀ pé ìlara ni? Ẹ jọ̀ọ́, nínú èyí kò sẹ́ni tí ó bẹ̀rẹ̀ sí ní pé àwọn èèyàn, ṣùgbọ́n àwọn èèyàn wa ta wà ńbẹ̀ yẹn a ti mọra wa. Irú èmi báyìí kò lè wá bá mi, màá ní mi ò ṣe, ẹni báyìí ni mo ti fẹ́ bá ra nǹkan tẹ́lẹ̀, òun náà ni màá bá ra nǹkan. Inú á tún bí á tún lọ. Àwọn míì náà tún tẹ̀lé, ṣó yé yín? Àwọn míì náà dúró. Ṣé ẹ rí ibi tó gbà bẹ́ẹ̀ yẹn? Àmọ́ ó kùnà díẹ̀ nítorí ọ̀rẹ́ mi yẹn ó gbọ́ gbogbo ẹ̀, ṣùgbọ́n ó fi gbígbọ́ ṣe aláìgbọ́. Gbogbo bó ṣe ń gba wájú, bó ṣe ń gbẹ̀yìn, bó ṣe ń lọ sílé wọn káàkiri pé kí wọ́n wá lọ bá ìyá ìyàwó yẹn raṣọ. Irọ́ ló dẹ̀ pa o, kò fẹ́ràn wọn o, ṣùgbọ́n nítorí pé ó ń bá ọ̀rẹ́ mi yẹn jà, torí pé kò jẹ́ kó ọmọ òun kó fẹ́ ọmọ obìnrin yẹn, ó wá lọ fẹ́ ọmọ ọ̀tá ẹ̀. Ó dẹ̀ ti gbàgbé wípé ọmọ ọ̀tá ẹ̀ yẹn, ìyàwó stepmother lẹ́ni yẹn jẹ́ o, ìyàwó bàbá ọmọ yẹn. Òun ló jẹ́ ò, torí ìyá ẹni yẹn ò sí níbẹ̀. Ìyá ìyàwó yẹn ò sí níbẹ̀. Ìyàwó bàbá ẹ̀, òun ni ìyá tó jẹ́ bí ìyá fún. Ó wá lọ fa ẹni yẹn mọ́ra. Ó wá rojọ́ oríṣiríṣi, ó bà gbogbo wọn jẹ́ pátá, ó bà wọ́n jẹ́ pátá láìkẹyọ kan. Ṣùgbọ́n ẹni yẹn, ọ̀rẹ́ mi yẹn ó fi gbígbọ́ ṣe aláìgbọ́. Gbogbo ẹ̀ lèmi náà mọ̀. A ní kó máa fi gbígbọ́ ṣe aláìgbọ́, kó dákẹ́, kó má sọ̀rọ̀. A fún ní ìmọ̀ràn, ó dẹ̀ gbọ́. Òun ni mo fi sọ fún yín pé irú àwọn ìmọ̀ràn tí mò ń gbà lénìí, mo ti ń ṣe tipẹ́. Torí mò ń sọ̀rọ̀ ọdún mẹ́rìndínlógún sẹ́yìn báyìí ni mò ń sọ̀rọ̀ ẹ̀ yìí o. Bẹ́ẹ̀ ni. Ká ní pé ẹ̀rọ ayélujára wà nígbà yẹn, gbogbo kiní yẹn làgbé ló máa yọ lórí ètò tábà máa fi hàn lénìí. Ó ti wà ṣùgbọ́n àti ìjà ọ̀nà láti máa sọ̀rọ̀ báyìí, abẹ́lẹ̀ láti máa ń sọ̀rọ̀. Nítorí náà ẹ̀yin tèmi, ó ja ìjà yẹn tó jẹ́ wípé wọ́n bí ọmọ, gbogbo ayé, ọmọ tiẹ̀, ọkọ tiẹ̀, wọ́n wá síbi ìkómọ. Wọ́n ṣe dedication, wọ́n gbọ́mọ lọ ṣọ́ọ̀ṣì, gbogbo àwọn ẹbí ẹ̀ wọ́n wá síbi ìkómọ, kò wá o. Níbi tó bínú dé, ọmọ tán bí yẹn, tó bá rí ọmọ yẹn tó bá fẹ́ ṣubú lójú ẹ̀ báyìí, á túbọ̀ fẹsẹ̀ tá pé kọ́mọ yẹn kó ṣubú lulẹ̀. Níbi tí inú bí dé, á tún rí ọmọ yẹn, á tún máa bínú sí ọmọ yẹn, ọmọ táwọn ọkùnrin ọkọ ìyàwó yẹn bí o. Títí di èní yìí, ó sì bá wọn ja ìjà yẹn o. Títí di èní yìí, kò sí nǹkan tọ́kọ ẹ̀ ò sọ fún tán. Àwọn èèyàn gbogbo wa la bá wọn dá sí, kò gbà o. Ó sì ń bínú, ìlara yẹn ó sì gbé wọlé ẹ̀wù gan. Àwọn ẹ̀wò lè ní báyìí, àwọn ọmọ tiẹ̀ náà ti dàgbà, wọ́n ti fẹ́ lọ sílé ọkọ. Ṣé ẹ máa rí nǹkan tó ṣẹlẹ̀ sí? Èmi ò gbàdúrà káburú kó ṣẹlẹ̀ sí o. Àmọ́ ẹ wò ó, wọ́n ní kéèyàn fọwọ́ lẹ́rán kó máa wòye. A máa ń sọ fún Ìyábọ̀ Òjó, ó kù sí ọwọ́ rẹ̀ o. Ẹ̀yin tèmi, gbogbo yín pátápátá tẹ́ ẹ̀ ń bá wọn bú Ìyábọ̀ Òjó, tẹ́ ẹ̀ mọ nǹkan kan, tẹ́ ẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ kàn rí àwọn kan tá bọ́ síta tá sọ̀rọ̀. Àwọn kan bọ́ síta, wọ́n ní ọmọ Ìyábọ̀ Òjó wípé kí Ìyábọ̀ Òjó pé kó má kó gbé ọmọ ẹ̀ pamọ́, kó má jẹ́ kí Priscilla kó bọ́ síta mọ́, pé ó ti pọ̀jù, pé ṣé òun nìkan ló wà ńbẹ̀ ni. Ṣé ẹ mọ̀ wípé ohun yẹn, báwo lẹ ṣe rí ohun yẹn sí? Wípé gàràgàrà ẹ̀ ti pọ̀jù. Wọ́n ń sọ gidi lórí ẹ̀rọ ayélujára tá à ń gbọ́ ni, kì í ṣe pé mi ò gbọ́. Pé gàràgàrà, wọ́n ní sọ̀rọ̀sọ̀rọ̀ gan tó tún jáde tó sọ. Wọ́n tún rẹ́ni tó tún jáde gan tó tún fi àwọn bàbá wa, kí lorúkọ ẹ̀? Oríyọmí Hamzat tó tún fi ṣe àpẹẹrẹ wípé níbi tí bàbá wa Oríyọmí Hamzat ti ṣètò wípé àwọn ò kì í jáde sọ̀rọ̀. Pé wọ́n ti sọ̀rọ̀ wípé àwọn ò kì í gbé ọmọ wọn síta, pé kò sẹ́ni tó mọ wọn, pé àwọn ọmọ wọn máa ń fara pamọ́ ni. Bẹ́ẹ̀ màmá wa lókè náà, àwọn náà sọ̀rọ̀ wípé àwọn ọmọ wọn máa ń fara pamọ́, pé àwọn ò kì í sọ̀rọ̀ ọmọ wọn mọ́ ni. Àwọn míì wọ́n tún dárúkọ Fúnkẹ́ Akíndélé wípé kò gbé ọmọ ẹ̀ síta. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ rántí o, ẹ̀yin èèyàn lénìí. Mo fẹ́ kẹ́ rántí wípé ṣe rí gbogbo àwọn àgbàlagbà ọ̀jẹ̀ tá à ń dárúkọ wọ̀nyẹn. Àti Ìyábọ̀ Òjó àti Priscilla ọmọ rẹ̀, ìkankan náà mà ní wọ́n. Kákọ̀sì kan náà mọ́ wà wá. Ó kàn jẹ́ wípé ó ṣe ni lóríire pé Ìyábọ̀ Òjó jẹ́ ìyá Priscilla. Ẹ wò ó, ṣebí Priscilla lẹ́ ń wò yẹn, ó tún ti gbé oyún síta. Ẹ̀gbọ́n ṣe Ìyábọ̀ Òjó máa ní kó má ṣe ni, ṣó máa gbọ́ ni? Kò kàn án, àwọn ọmọ ayé òde òní nìyẹn, kò kàn án. Kí ló kàn án níbẹ̀? Gẹ́gẹ́ bí àwọn kan ṣe ń sọ wípé ó jẹ́ influencer,
ó dẹ̀ jẹ́ ambassador, ó máa ń polówó ọjà, ó máa ń bá wọn ṣe ètò oríṣiríṣi lórí ẹ̀rọ ayélujára. Òun náà tún máa ń ní péèjì tiẹ̀ ní Facebook náà tóun ti ń powó tiẹ̀. Ìyábọ̀ Òjó social media person ni. Bẹ́ẹ̀ náà ni màmá wa lókè, bẹ́ẹ̀ náà lóríyọmí Hamzat, bẹ́ẹ̀ náà ni Fúnkẹ́ Akíndélé, bẹ́ẹ̀ náà ni Priscilla náà gangan ìkọ̀kọ̀ ni pẹ̀lú àwọn tí mò ń dárúkọ yìí, ṣùgbọ́n wọn ò rò lọ síbẹ̀. Torí tí ọmọ Oríyọmí Hamzat tó bá jẹ́ influencer gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ lédè òyìnbó, àbí kó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ kó máa ṣerú iṣẹ́ tí iṣẹ́ bàbá yẹn ń ṣe, ẹ wò ó, bí bàbá Oríyọmí ṣe ń protect ara ẹ̀ náà la máa protect ọmọ ẹ̀, bó ṣe ń dáàbò bo ọmọ ẹ̀ náà, bó ṣe ń dáàbò bo ara ẹ̀ náà la máa dáàbò bo ọmọ ẹ̀, kò ní sọ pé kọ́mọ òun kó má ṣe. Màmá wa lókè tó wáyé pé ọmọ wọn náà máa ń ṣiṣẹ́ orí ẹ̀rọ ayélujára ni, bíi ti àwọn tó máa ń ṣe bíi tàwọn BDM àbí àwọn ọmọ wa lẹ́kìtì yìí, Isaac Fáyọ̀ṣe, kò sí nǹkan tí màmá máa ṣe. Tó bá rí ibi tó ti ṣe nǹkan tó dáa gan, màmá á tún gbé fúnra rẹ̀ pé á tún fi yangàn. Àti pé àwọn ọmọ Fúnkẹ́ Akíndélé wọ́n sì kéré, àmọ́ nǹkan tó sì máa dà lọ́la. Tó bá dọ̀la nísìnyí táwọn náà bá sọ pé àwọn bẹ́ fọwọ́ sórí ayélujára ńkọ́. Bẹ̀tìkẹ́ rántí wípé Ìyábọ̀ Òjó gbogbo àwọn ọmọ ẹ̀kọ́ ló wà lórí ayélujára o. Ìgbà mélòó lẹ ti rí ẹ̀gbọ́n Priscilla ń bẹ̀? Ṣé Festus náà ń pè é? Kẹ́ ẹ mọ̀ wípé Priscilla àti gbogbo àwọn wọ̀nyí ìkankan náà ni wọ́n. So ẹ má máa jẹ́ ká fi ìyẹn ká fi dá Ìyábọ̀ Òjó lẹ́jọ́. Ẹja sọ fún wípé kó rọra ṣe pé ilẹ̀ yọ̀, ìbá náà máa ń dá sí ọ̀rọ̀ ọlọ́rọ̀ mọ́. Tó ọ̀rọ̀ bá ti ṣẹlẹ̀, tó bá ti gbọ́, kó ní sùúrù dáadáa, kó finú wénú, kó má bàa jẹ́wọ́. Àìfinú wénú òun ló jẹ́ kí Ìyábọ̀ jẹ́wọ́ lénìí. Kó ronú dáadáa, kó wádìí ẹ̀ dáadáa kó tó di pé ó ganu sí ọ̀rọ̀ ọlọ́rọ̀. Ẹ wo bí mo ṣe fẹ́ sọ nìyẹn lénìí, mi fẹ́ kí ètò mi yìí, mi fẹ́ kó kọjá 30 ìṣẹ́jú, torí mi fẹ́ gba dátà yín, ṣùgbọ́n mo fẹ́ kẹ́ bá mi share ẹ̀, kẹ́ bá mi like ẹ̀. Ẹ wo ẹ jẹ́ kí n fi hàn yín àwọn nǹkan tá à ń ṣe nìyí lẹ́ẹ̀kan sí. Òun lẹ ti rí ìyẹn ẹ̀yin tèmi. Láìpẹ́ láì jìnnà a ti tún fẹ́ máa bẹ̀rẹ̀ sí ní ta ẹ̀gbà ọrùn wa o. Màá fi hàn yín lórí ètò láìpẹ́ irú àwọn ẹ̀gbà ọrùn tí a ní lọ́wọ́ tí a fẹ́ máa tà ní àsìkò yìí, torí ọdún ti ń símọ́lé o. Ọ̀rọ̀ mi kò jù bẹ́ẹ̀ lọ o. Ẹ jọ̀wọ́, mo nífẹ̀ẹ́ sí kọ́mẹ̀ntì yín wọ̀nyẹn o. Ẹ bá mi share, ẹ bá mi like. Ẹ jọ̀wọ́ ẹ bá mi sọ fún Ìyábọ̀ Òjó, ẹ bá mi tún tẹ̀ létí, torí lọ́jọ́ kìíní àná inú mi dùn gidigidi sí gbogbo yín o, nítorí ètò wa tá a ṣe nígbà yẹn àwọn ènìyàn nífẹ̀ẹ́ sí dáadáa, pàtàkì jùlọ ẹ̀yin tèmi tẹ́ wà ní orí TikTok àti Facebook. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ̀yin tí YouTube náà, ẹ ṣé mo dúpẹ́, torí mo mọ̀ wípé ìgbà tá a ti sọ̀rọ̀ olórí Naomi lórí YouTube mọ́, ẹ ti sá lọ, àmọ́ Ọlọ́run á mú yín padà wá. Ẹ ṣé mo dúpẹ́. Okun ìhọra ọmọdé ti dì sí o, adé àjẹkànra o. Ó pàdé ìpọ́jà ẹ̀rẹ̀múrìn àríra, ó pàdé ìpọ́jà ẹ̀rẹ̀múrìn àríra, ààyè gbé ìsíbìrè ò bọ́ lọ sékìtì o.